Wọ́n ní tó bá sọ pé o mọ̀ ojú, o wá ní Àyàndèjì lẹ́gbẹ̀ẹ́, o wá ń lùlù bó ṣe yẹ kó lù fún ẹ, o tún wá ń pòṣèjú. Definitely something is wrong somewhere. Kí ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti tọ́ ìpẹ́ ń gbó? Màámi, ẹ̀yin náà mọ̀ pé àṣeyọ̀wò lọ́rùn gbà. Ẹni tó máa pàkan tá dà kan sí, ta ló fẹ́ bí léèrè? Kò sí. Sórí tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn lọ, tá a wo sàkún ẹ̀bọ̀, bàbá Olúṣọlá ọwọ́ wọn mọ́ nínú ọ̀rọ̀. Yes, but what? The chance of surviving the operation is 50-50. So you mean I don't have any chance except this operation? Ẹ wò, ṣé a ní má gbàwẹ̀ báyìí? Jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀. Gbogbo sẹ́mu tó máa ń jẹ yẹn àti ẹ̀ reduce. Ìpín ẹ lórí bí ẹni dúró ní oṣù mẹ́sàn-án. Gbogbo ẹ̀ náà ló máa lọlẹ̀ fún wọn. No, need that stress ara yín ma. I'll be fine. Kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin yìí ṣe rí? Bàbá ní ká dàálẹ̀ ká tún sà. Ọ̀rọ̀ yìí ó ta kókó. Ilé ti dìgbò, bẹ́ẹ̀ lọ́jà ti dákìtàn. Ọ̀bìnkì ààrẹ fi mú ọmọ mi mú mi o. Alẹ́lẹ́lẹ́. Etí ọba ńlé, etí ọba lóko. Ẹ̀yin aráàfin, ẹ fọ́bọ oyè, ẹ sì fi okú. Tọ́ àpérí ọba o. Èmi ló dé tẹ́ ẹ̀ fọhùn. Kí mo ṣe tẹ́ ẹ dá mi dá? Ẹni bá roku ro ọkọ ìlú ní òkú o. Kìí ṣe irú èyí tá à ń wá láàfin ni. Àwé níta bá wá ní ọjà sọ. Irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí? Gbogbo ìlú gan ní múra lẹ̀ẹ́dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. Gbogbo wa pátápátá kíkẹ́ ni wọ́n ní ọmọ ọ̀kẹ́. Gbogbo jàkárì wọ̀nyí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ̀ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ ẹ wá ń ṣe? Tá a ti rí i. Àárí. Bá a ti ń ṣe níbí, èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. Ẹ bá jí! Ibi dàbí pé. Mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba kàlejò máa jíròrò kájọ máa jẹun nínú abọ́ kan náà. Wọ́n ní téèyàn ò bá kú, èèyàn máa jẹ ẹran tó ju erin lọ. Agogo tó lu 12, ó máa ń bọ̀ wá lùkàn. Ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni. Kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. Ọ̀gbẹ́ ti yé mi. Nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀. Wọ́n èso onílò mi fún ẹ. Èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yí. Ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn, obìnrin tó kú sínú mọ́tò yín gbà ẹ̀, ìyàwó ọ̀gá ni. Túndé, ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí. Ìwọ kábùrù ẹ̀ kò káfílá já lọ́wọ́. Ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí. Get out of this place now. Ṣẹ́rí ti bàbá agent a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o. Oh my God, ó jẹ́ gbèsè. O tún disrespect caretaker. I will be losing in 2 ways. So o lè dájú pa. Kí lẹ sọ? A ní so o lè dájú pa. Ọ̀dájú ló bí owó. Ọ̀dájú ló bí owó. Bẹ́ẹ̀ ni. Mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe.
mo ti bẹ́lẹ̀ dá mi dá má jẹ́ mo pé mi ò ní anything ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ní life mi. Jọ̀ọ́ má bínú sí mi. Iṣẹ́ èṣù ni. I can't even explain what you're moving. Oh, please just shut up. Kí ló wọlé ayé ẹ tó jẹ́ pé àwọn ìwà tí ò tọ́ ló ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta. Like I used to tell you, ìwà tó bá wà nínú ẹ̀ tẹ́mi inú ẹ̀ bá ní kò wú lójú èmi pẹ̀lú bàbá ẹ̀. Wọ́n ti pa generator shrine. Ó ní wo wá la fẹ́ kọ sí bẹ́ẹ̀dù nígbà tó lóun fẹ́ fọmọ tọmọdé lóun ò gbà kó máa ló ń lo ẹ̀ nígbà tí ò ń ṣe dandan. Wo tó bá torí ọkùnrin kan ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárẹ̀ ẹ̀. Mo lè wait láti meet àwọn parent ẹ nítorí pé mi ò lè wait láti fẹ́ sílẹ̀. We all know how much you love him. But at the same time, ó ti fi rẹ̀ hàn nìyẹn. Ó ti jẹ́ ká mọ̀ pé ẹranko lásán lòun. Wo àwọn àgbà ní bí àṣà bá lùgbàdì àtẹ tí òròfó má ṣẹlẹ̀ yẹ̀yẹ̀ torí ohun tó ń ṣẹyẹ padà bọ̀ wá ṣẹyẹ. n tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tètè ṣe yóò wò ṣòṣòṣò ńjọ́ kan báyìí yóò sì lọ rè tọwọ́ bọ ná. Tí Kọ́lá bá tiẹ̀ máa cheat on me, why tó fi máa cheat on me with my friend, my very close friend? Ṣé o mọ̀ pé kò jẹun gbádùn lóbìnrin gbà fún? Ẹ nà òun ló ń disturb ló dẹ̀ try láti gbà fún. Ṣé tí wọ́n bá rí ẹ tí wọ́n bá rí ètò ó yẹ kó fi ètò sílẹ̀ kó pa ẹ̀ dànù ni. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko àti lẹ́yìn odi gbogbo àwọn ìwé tẹ́ máa ń kọ ránṣẹ́ tẹ́ fi ń gbóríyìn fún wa nípa iṣẹ́ wa àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú tí ẹ máa ń gbà wá ẹ ṣé gan ni Ọlọ́run ọba á túbọ̀ máa nífẹ̀ẹ́ ẹ̀yin náà lórí ètò lẹ́nìí ẹni tẹ́ ẹ ti kọ̀wé sí pé ká gbé wá sórí ètò ní ọdún mi ì ní lọ́jọ́ o ní ọdún tó ti pẹ́ àmọ́ nítorí pé lọ́kàn tèmi mo mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ owó gan-an àwọn gbádùn kan máa ṣiṣẹ́ lábá ní àǹtí àwọn olólùfẹ́ yín ní kẹ́ máa bọ̀ lórí ètò ní kò dé wọ́n ti time tí mo ti gbaṣẹ́ àmọ́ Ọlọ́run wá bá wa fi ìfẹ́ ó bá wa fi àánú gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn bá wa fi sí wọn lọ́kàn wọ́n jẹ́ wa ní ho ní ọ̀tẹ̀ yìí tá a pè wọ́n lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n ní ó dàbí ẹni pé ó ti wá tó gẹ́ àwọn láti wá bá gbogbo yín báyìí kàn wá bá yín lálejò wọ́n ti wá dé sí wa lọ́rùn àmọ́ èmi àti wọn jọ ń fa nǹkan kan ẹ̀ ń wò pé kí ni nǹkan náà fúnra ara wọn náà máa wá sórí ìjókòó yìí tí wọ́n wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ ta ní àlejò tí mò ń perí gan ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. ẹ wo ẹ gbìyànjú gidi gan ni àǹtí Bimbo kí ló dé látọdún yìí ṣiṣẹ́ yìí náà ni. iṣẹ́ ni bàbá ṣiṣẹ́ àlejò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nàìjíríà ò easy fún gbogbo wa. àmín àmín. ọ̀sẹ̀ ẹ ṣàbọ̀ bí nàìjíríà ṣe rí sí. ó yé wa ó yé wa ó yé wa ìdí náà tèmi náà fi sọ fáwọn olólùfẹ́ yín nìyẹn pé ní ọ̀tẹ̀ yìí tá a pè yín báyìí ṣe lè jẹ́ wa níhò lẹ́ẹ̀kan náà ẹ ṣé gan ni. my pleasure. mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. èmi ni Abímbọ́lá ọmọ Akíntọ́lá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o fún gbogbo ìfẹ́ tẹ́ fi hàn mí láti gbọ́jọ́ yìí ẹ ṣé Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín. àmín
bí wọ́n ṣe ṣe ṣáà rí pé tolóyìnbó ni wọ́n gbé wọlé bẹ́ẹ̀ lèmi náà ṣe fẹ́ ṣe kémi náà àbí báwo ni. àǹtí Bímbọ́ ọmọ bíbí ìlú wo nìyí náà. Èkó náà bí mi sí dádì mi Ìbàdàn Ọ̀yọ́ state mọ́mì mi Sabongida Ora Edo state so by ethnic. By ethnic. jẹ́ pé ibi méjìlá ti wá so by ṣé àwọn kan sọ pé biracial bẹ́ẹ̀ni by ethnic. ethnic ni ti ó ti ẹ̀dá èmi máa ń nífẹ̀ẹ́ àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé wọ́n pín sọ́nà púpọ̀ ni ṣé ẹ gbọ́ èdè ti Ẹdó. mo gbé pè. ẹ gbọ́ ẹ kí wọn. kọ́ kí ni ìtumọ̀ kọ́. ó ti kí wọn. ẹ kàn kí wọn náà ní kọ́ apá abo ni ọ̀dọ̀ bàbá yín ní Ìbàdàn. question gidi lẹ́bẹ̀rẹ̀ Ìtútàbà. Ìtútàbà ṣé ẹ gbélé rárá. àtọ̀ Èkó náà bí wa sí Èkó la dàgbà sí ṣùgbọ́n máa ń lọlé lọ kí nígbà tí grandma àti grandpa wà láyé tán ìwà láyé a máa ń lọ kí wọ́n bá dùn báyìí ní kékeré. tẹ bá wá lọ sílé báwo ni wọ́n ṣe tẹ bá di ìyá àgbà ẹ ǹlẹ́ ká sàn máa báwo ni wọ́n ṣe máa ń kí yín. àmàlà náà fi kí wa. tábà ti dé báyìí nǹkan tábà lọ ṣe ń bàdàn gbà yẹn ní ìgbà tábà ti dé ni tábà ti dé bẹ́ẹ̀ tó bá ti pé we're going to Ìbàdàn àti mọ̀ àmàlà ní bá ṣe ń dé báyìí everybody láti gbogbo ilé tó wà ní street àwọn máa kó àmàlà wọ àmàlà tó bẹ. tèmi bá mi mo ní báwo ni wọ́n ṣe ń kí wọ́n ní. wọ́n ṣe ń kí wa ní àmàlà náà fi ń kí wa. náà fi ń kí yín ó ti dà àwọn ilé ìwé wo lẹ lọ àti Bímbọ́. mo lọ sí Maryland Convent Private School ní Maryland mo lọ sí Command Secondary School then mo wá lọ sí University of Ibadan. kí ni nǹkan tẹ́ lọ kà níléèwé gíga ti Ìbàdàn. theatre arts. iṣẹ́ tẹ́ ẹ ṣe iṣẹ́ wa náà yes. àmọ́ ńgbà tí ẹ̀yin tí ẹ̀ ń kàwé tẹ̀ ń dàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí a máa ń gbọ́ nígbà yẹn wọn kì í gbà wípé kí ọmọ wọn kó mú ìwé báyìí kó wá bẹ̀rẹ̀ sí ń kọ́ kó ní pé iṣẹ́ tíátà lòun fẹ́ lọ kọ́ níbo ni ti àwọn oníwòsàn wà níbo ni ti àwọn onímọ̀ ẹ̀rọ wà báwo lẹ̀yin ṣe ṣe tiyín. nǹkan táwọn èèyàn believe ńgbà yẹn ni pé iṣẹ́ tíátà ò ṣe iṣẹ́ gidi. pé àwọn tó ń ṣe ìranù. pé àwọn ọmọkọ́mọ àwọn olè ló ń ṣerú ẹ̀. ìgbà tí wọ́n sọ fún dáàdì mi pé nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn kò fọ́nì. àwọn ogun ṣé kò sí òbí kan tó máa wà tó máa sọ pé òun fẹ́ kí ayé ọmọ òun bàjẹ́. so ìgbà tí wọ́n sọ fún wọn sọ pé kò possible ló pa àwọn nígbà. ájú ajá abẹ̀bẹ̀ àsunkún kan tó finally sọ pé okay lọ ṣe nǹkan tó ń wù ẹ́. ọdún wo ni ẹ ṣe tán níléèwé gíga àti ìlú Ìbàdàn. 1999 ni mo parí iléèwé. nígbà tí ẹ wá ṣe tán ṣé ẹ lọ ṣe iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ tíátà àbí gbàrà tẹ́ ṣe tán báyìí iṣẹ́ tíátà lẹ gbé. láti ìgbà tí mo ti wà ní school mo ti ń ṣiṣẹ́ nígbà tí mo ṣe owó blow out of bounds mo wà university. ẹ yìí wà níléèwé mi. mo wà year 2. year 2 year 1 yes. ṣé eré wo ni yìí tẹ kọ́kọ́ ṣe tí ó jẹ́ pé gbogbo ayé ó wá di ẹni tí wọ́n mọ̀ Bimbo Akintola nìyẹn Bimbo Akintola nìyẹn èwo ni gangan ni ó gbé yín jáde. fíìmù kejì tí mo ṣe out of bounds. ẹ̀yin àtàwọn wo lẹ kópa nínú ẹ̀. RMD wà ní out of bounds. Tade Ogidan ló direct ẹ̀. àwọn yòókù pọ̀ ní out of bounds o. ta ló wà mẹ́rẹ̀ Lillian ti change orúkọ ńsìn wọ́n wà ti pẹ́ díẹ̀ o. ó ti ṣe díẹ̀. Ayọ̀ wà ní Ayọ̀ Adésọyà wà ní out of bounds. Àpótá wa ní out of bounds that was film kejì tí mo ṣe nìyẹn. àkọ́kọ́ tí mo ṣe ní owó blow pẹ̀lú Ògògó Fẹ́mi Adébáyọ̀ Tádé náà àwọn Tádé náà direct first film but kò wá tètè jáde. out of bounds wá ṣáájú ẹ̀ jáde. ó ṣíwájú owó blow jáde àmọ́ ìyá owó blow kẹ́ tó ṣe out of bounds. bẹ́ẹ̀ni. nísìnyí bí ọdún bíi mélòó kan sẹ́yìn nísìnyí a ti ń rí yín dáadáa ìyẹn ní iṣẹ́ ti Yorùbá. ní ẹnujọ́ mẹ́ta yìí nísìnyí bí ọdún mélòó kan sẹ́yìn a ti ń rí yín pé ẹ̀ ń kópa dáadáa nínú iṣẹ́ ti Yorùbá. kí ni nǹkan tó fún yín ní ìgboyà tẹ́ fi wò pé tiwantiwa leléyìí ibi tán bí mi sí ọmọ èdè ìlú mi ni ó yẹ kí n lè kó takuntakun nínú ẹ̀. kò sígbà tí mi fẹ́ ṣiṣẹ́ Yorùbá but ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ owó blow Yorùbá ni. Yorùbá ni. even though àwọn tó ṣe àwọn tó wà ní English industry ni bẹ́ẹ̀ ni but Yorùbá ni so èmi ò at any point in time mi ò rò pé kò jẹ́ kí n ṣe ilé àbọ̀yẹ kí n ṣe ilé because gbogbo ẹ̀ film ni. nǹkan tó ṣe pàtàkì ni pé ọ̀rọ̀ tá à ń sọ message tá à ń pass àwọn èèyàn gbọ́ nǹkan fẹ́mi o nǹkan tó ṣe pàtàkì ni
èmi tẹ tá bá sọ pé èwo la gbádùn jù mo gbádùn Yorùbá ju English lóyìnbó lọ kí nìdí. story Yorùbá ọgbọ́n tí wọ́n kọ́ ń bẹ̀ nǹkan tí wọ́n ti rí òun náà máa ń fi hàn wá ìyẹn ò lè wo fíìmù Yorùbá kó sọ pé òun mú ìran kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan àbí méjì bẹ́ẹ̀. àwọn story yẹn ó dẹ̀ máa yàtọ̀ tẹ́ bá wo àwa ní lọ́dọ̀ Ìgbò nǹkan tí wọ́n ń ṣe ní òkè ọ̀hún yẹn náà là ń ṣe bí báyìí àbá ti ṣe fíìmù kan tó bá ti jẹ́ nípa ilé àtúntún ṣe àforúkọ ẹ̀mí sí so àwọn story yẹn wọn ò lè tó ti Yorùbá tí Yorùbá wọn mú àwọn story nǹkan tí mi tiẹ̀ lè fi ṣeré tó máa ti sọ pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ Yorùbá wọn ní kọ́ fún mi ní script má ti kà wọn ló máa ń determine pé okay wà máa ṣe lè because àwọn stories yẹn wọ́n máa ń dùn. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín tí wọ́n ń ṣe iṣẹ́ yìí ọ̀tọ̀ ní pé irú ẹ̀yin ẹ lọ léèwé ẹ lọ kà ni àwọn tí wọ́n ń jẹ́ bíi ṣàwáwò yín tí wọ́n ń ṣiṣẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ olùdarí wà nù wọn bíi mẹ́ta lọ́kàn ni wọn olùdarí wọ́n á tún kópa nínú eré wọ́n á tún kọ eré ẹ̀yin ibo gangan lẹ́wà. ìfẹ́ tèmi o my passion acting ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ bí Nàìjíríà ṣe rí gbogbo ẹ̀ là ń ṣe pọ̀ báyìí sí ọ̀nà kan wọjà ni ọ̀nà kan wọjà so èmi gan ti bẹ̀rẹ̀ sí produce by so gbogbo ẹ̀ là ń ṣe papọ̀ but èyí tó jẹ́ èyí tó mo mọ̀ pé tó jẹ́ iṣẹ́ mi gangan òun ni kẹ́ kópa nínú eré bẹ́ẹ̀ ẹni pé ẹ̀yin náà ti ń gbé eré jáde ó ti tó bí mélòó tẹ́ ti ṣe. mo ní mẹ́rin tí mo fẹ́ release by. ní báyìí tí ò tí ì bọ́ sí ọjà kí làkọlé wọn. Ambulance, The Thief, Mermaid's Tale àti Ìpíkò. òyìnbó ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ni. ti Gẹ̀ẹ́sì ní ẹ ti ṣe kankan ní tiwantiwa. mo ṣe first fíìmù àkọ́kọ́ tí mo ṣe Yorùbá ni Ayé Arámidé. ẹ̀yin lẹ ṣe ẹ̀yin lẹ ní iṣẹ́ ẹ̀ èmi wọn ni. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. àǹtí Bímbọ́ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ tí ẹ ti kópa nínú ẹ̀. ṣé nǹkan tó wá ń ṣe ṣó dáa owó náà rò náà jáde lọ níjẹta ó dẹ̀ mọ̀ kó máa pé 2 weeks kan tó dé ìwọ á fẹ́ máa lọ lónìí ta ló máa wà pẹ̀lú mi. àmọ́ mi ẹ sọ̀rọ̀ báyìí àǹtí oyin ń kọ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ máa ṣeré. ok ṣé mo nǹkan tá a bá ṣe tí dáàdì bá ti dé wà lọ. mú mi má bínú ọmọ mi tiẹ̀ ti mí ìsìlẹ̀ èèyàn ọmọ yín ó ti mí ìsìlẹ̀ ó dẹ̀ ti mí ìsìlẹ̀ school akọni kan wá bá bàbá ìṣeré fún wọn gbà díẹ̀ náà ni ẹ má wọlé máa tún padà wá ní next month lágbára Ọlọ́run. ẹ ṣé ma ó dàbọ̀ ma ń bò ló lọ. kí ẹ tó gbà láti kópa nínú eré yálà ti onígẹ̀ẹ́sì ni àbí ti tiwantiwa kí ni àwọn nǹkan mẹ́rin tí ẹ máa ń wò. àkọ́kọ́ tó ṣe pàtàkì jù ni ẹ̀kọ́ tá à ń kọ́ nínú ẹ̀ because nǹkan tó kọ́ àwa ní school ni pé tí àwọn bá ń ṣe iṣẹ́ wa a fi ń kọ́yàn ní ẹ̀kọ́ ni a fi ń sọ gbogbo nǹkan tó dáa nílùú wa ní fi ń ṣàtúnṣe. exactly so the first thing tí mo máa ń wò nìyẹn pé kí ló ń sọ kí là ń kọ́ ń bẹ̀ àwọn ló ń bá sọ̀rọ̀ then tá bá ti wò yẹn tán o àwa wo ẹni tó ń ṣe fíìmù náà a tún wá wo àwọn tó wà ní fíìmù náà a tún wá wo ibi tó ti ń ṣe nǹkan mẹ́rin. owó ò ṣe kókó sẹ́yìn. owó ṣe kókó bọ̀ gbogbo kìíní èyí tá a sọ yẹn wọ́n láti wà right ká tó gbowó. owó kọ́ ni èyí máa kọ́kọ́ ń fi síwájú. a ti kọjá level yẹn ìgbà tá a kọ́ bẹ̀rẹ̀ èèyàn lè sọ pé a máa gba ilé mi nígbà ilé gbogbo ẹ̀ là ń gbà pọ̀ nítorí pé a fẹ́ káwọn èèyàn mọ orúkọ wa kọ́ mọ iṣẹ́ wa but nísìn mo ti kọjá 20 years nsìn. nídìí iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni so àwọn tó mọ̀ mí wọ́n ti mọ̀ mí nísìn nǹkan tó ṣe pàtàkì ni pé wọ́n mọ̀ pé tí Bímbọ́ bá lòun ṣe fíìmù ó máa mọ gbọ́n wá. wọ́n láti ní ìtumọ̀. bẹ́ẹ̀ ni. iṣẹ́ tíátà ní pàápàá ti tiwantiwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín tẹ́ ẹ bá lẹ́nu ẹ̀ báwo ni àjọṣepọ̀ yín pẹ̀lú wọn kì í ṣe tàwọn olóyìnbó nìsín o tàwọn tiwantiwa ẹ mọ̀ pé ọgbà ibi tí obìnrin bá pọ̀ sí ìkùnsínú níbo ló ti já wá kí ló dé ṣóun nìkan ni ṣé rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sẹ́yìn ní iṣẹ́. mi lágbára gbogbo rò wàhálà yẹn tí mi bá lọ ṣiṣẹ́ mo ń lọ ṣiṣẹ́ ni kò sẹ́ni tí mi ń bá ṣeré tí bá ti ṣe tán báyìí mo ti lọlé. so kò sí pé à ń jókòó à ń sọ̀rọ̀ ẹlòmíì àbá à ń ṣe wàhálà àbá mi ní kò sí táìmù gbọ̀ yẹn.
ṣé ìgbà kankan ti wà tí wọ́n ti gbé iṣẹ́ fún yín pé ipa báyìí o àti Bímbọ́ òun ni a fẹ́ kẹ́ kó o tẹ́wọ́ pé báwo ni mo ṣe fẹ́ ṣe tó ṣe bí ẹni fẹ́ kì í nínú gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe. Ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kò wá ń ṣe film stage orí ìtàgé ni. bẹ́ẹ̀ni stage ni cause character tó ní kí n wá play yẹn character yẹn ó ti ṣe oríṣiríṣi ìjọ̀gbọ̀n kan tó bẹ̀rẹ̀ story yẹn gangan so mo wò pé báwo la ṣe fẹ́ ṣe báwo làwọn èèyàn ṣe máa mọ gbogbo wàhálà tó ti lọ kí story yẹn gangan tó bẹ̀rẹ̀ wọ́n pé lórí fíìmù fún èmi tó máa ti fún mi script má ti kà máa wo character yẹn láti inú script yẹn àti gbogbo nǹkan tí wọ́n ní láti mọ̀ ló wà ní script age ó wà ń bẹ̀ social background ẹ̀ ó wà ń bẹ̀ irú iléèwé tó lọ bóyá ó gbóyìnbó bóyá kò gbóyìnbó irú àwọn tó ń bá mix gbogbo ẹ̀ wà nínú script yẹn so kò le tó yẹn tí wọ́n bá ti jókòó tó ti kà tó ti ṣiṣẹ́ ìyókù ó dọwọ́ director. kékeré ni olùdarí dẹ̀ ló máa mọ bó ṣe máa gbé ìyókù jáde. ṣé ipa kankan wà tí àǹtí Bímbọ́ tí ẹ lè kó rárá nínú eré. kò sí èyí tí mi lè ṣe. kò sí pátẹ́ẹ̀lì. nǹkan tó kọ́ wa ń sọ ni pé kò sí character tá a lè ṣe kò sí ẹni tó bá pèrè ẹ̀ ní actor kò sí ó láti mọ gbogbo ẹ̀ ṣe ni nǹkan tó ń jẹ́ actor ni so mi ò rò pé character kankan wà báyìí tó máa fún mi tí mi lè ṣe tí n bá mọ̀ máa ṣe research mi kò sí ní gbogbo ayé nǹkan táwọn actor máa ń ṣe ni èyí tá a bá mọ̀ wá lọ ṣe research lórí ẹ̀ so that tíwọ náà bá ń ṣe gbogbo àwọn èèyàn á believe pé ìwọ gangan ni. nìyẹn Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bímbọ́ abala kan wà ní pàtó fẹ̀yìn àti àwọn olólùfẹ́ yín èyí tá a pè ní ojú abẹ ṣẹ́rí ní abala yìí àǹfààní yọ sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè lọ́wọ́ yín ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n á ka nǹkan wọ́n á kọ nǹkan nípa òṣèré tí wọ́n nífẹ̀ẹ́ sí jù bóyá òótọ́ ni bóyá rọ́ ni ọ̀pọ̀lọpọ̀ kì í ní àǹfààní àti mọ̀ ìdí tá a wá fi gbé abala yìí kalẹ̀ nǹkan tó bá bí yín yálà lórí amóhùnmáwòrán àbí lórí àtẹ ayélujára à á kà fún yín ẹ̀dẹ̀ dá wọn lóhùn òun là ń pè lójú abẹ ṣó yá ká sojú abẹ ńkọ́. mo ti rẹ́dì. ẹ jẹ́ àsojú abẹ ńkọ́. mi ni Chisom mo like Bimbo Akintola mo like bó ṣe máa act I just want to tell her to keep it up that God will continue to see her through lórúkọ Jésù. ẹ ṣé o àwọn olólùfẹ́ yín nìyẹn ẹ jẹ́ àpadà sójú abẹ. orúkọ tèmi ni Margaret mo like Bimbo Akintola mo nífẹ̀ẹ́ gan nítorí pé mo máa ń gbádùn àwọn eré tí wọ́n máa ń ṣe mo wá ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé kí ló dé tí wọn ò tí ì máa rí. ó yá ẹ dá wọn lóhùn wọn ní kí ló dé tí adé òrí rí sí. ṣé rí question yẹn good question ni also at the same time kò ń ṣe good question. èmi feel pé ní Nàìjíríà one of the problems tí a ní ni pé a máa ń fi pressure sórí àwọn obìnrin wa pé kán lọ marry ẹ wo gbogbo marriage tá à ń wò ń sìn tó ń dàrú lọ́tún lọ́sí àwọn kan bọ́n ṣe ń wọlé náà ṣe ń bọ́ta láti reception náà ti ń da marriage a ní nítorí gbogbo pressure yẹn ni ṣẹ́rí kò ń ṣe pé anybody tí wọ́n bá rí ló máa fẹ́ Ọlọ́run yọ̀yàn fún everybody ó lẹ́ni tó jẹ́ títí ẹ̀ tọ́lọ́run ṣe fún ẹ nínú Bible Adam and Eve wọ́n ní wọ́n yọ rib Adam wọ́n fi ṣe Eve so kò sí anybody tó lọ́kọ ẹ̀ kò dẹ̀ sí anybody tó láyà tiẹ̀ ṣẹ́rí tá a bá fi patience àti Ọlọ́run ṣe kínní nǹkan tó ń ṣẹlẹ̀ sí everybody ló máa ṣẹlẹ̀ tiwa díẹ̀ tí wọ́n sọ pé actress yóò wọnú ilé ọkọ ó ti bọ́ta story abẹ́rẹ́ ilé abẹ́rẹ́ yẹn abẹ́rẹ́ so fún èmi ò sọ pé mi ò ní ṣe ṣùgbọ́n kí n tó ṣe á jẹ́ pé ẹni tí mo mọ̀ pé Ọlọ́run sọ pé tèmi ni kí n tó lè ṣe mi dey mind age cause èmi ò ní pressure mi ì fúnra mi pressure at all. àǹtí Bímbọ́ ti tó bí ọmọ ọdún mélòó nìsín. ṣé máa ń sọ in public ni. àwọn obìnrin. I'm 16. kí lẹ pé. 16 dẹ̀ mẹ́wàá àti ẹ̀fà. tẹ́yìn bá jẹ́ mẹ́rìndínlógún èmi jẹ́ ọmọ ọdún 13. That's good. Congratulations my dear. àǹtí Bímbọ́ ìbéèrè wá láti ọ̀dọ̀ ìkan nínú àwọn olólùfẹ́ yín tí ó ń jẹ́ Jọkẹ́ Adésànyà wọ́n ní pé ṣé ìgbà kọ̀ọ̀kan ti wà tí wọ́n ti kọ ìròyìn tí kò dùn mọ́ yín nínú nípa iṣẹ́ tẹ̀ ń ṣe. ṣe ìkan nínú àwọn wàhálà iṣẹ́ wa ni ẹni tó bá jẹ́ actor wọn kò sí kó má kọ story lórí ẹ̀ bó jẹ́ òótọ́ bó jẹ́ irọ́ wọ́n ṣàkọ́ kọ́ńtà pépà ní títí wọn
so kò sígbà tí yẹn ò ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa náà ti fi ọgbọ́n gbé ó ti yé wa pé wọ́n fẹ́ ń ta pépà ni so èmi ń kà gbogbo àwọn tó dẹ̀ mọ̀ mí wọ́n gẹ̀ mí kì í kà so tí wọ́n bá kà tó bá sọ fún mi máa ní well done mi ń kà mi ò ń ka gbogbo àwọn kíní ẹ̀ rárá kọ́sì ìbànújẹ́ ló máa ń jẹ́ ń gbà mí èèyàn fẹ́ máa jà pé o ṣe máa kọ ilé ìgbà tó ń ṣe tòótọ́ but ìjà yẹn gan. ìjà mélòó gan lélù ẹ fẹ́ jà. tí àwọn bá tún jà wọ́n á tún fi sínú pépà náà ni so kò ní stop so èmi ń ka gbogbo yẹn mo ti wò pé nǹkan tó tẹ̀lé iṣẹ́ wa ni advantages wà disadvantages lè àádẹ́gbà bẹ́ẹ̀ tó bá dùn mọ́ wa àlọ́ wá ṣẹ̀ mí ṣe. nǹkan tẹ́ ẹ sọ yẹn gan-an ló fẹ́ bí ìbéèrè tí mo fẹ́ bí yín ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí a bá béèrè lọ́wọ́ àwọn òṣèré pé yàtọ̀ sí iṣẹ́ tíátà ṣé nǹkan míì wà tí wọ́n máa ń ṣe àwọn míì ní àwọn ní okòwò míì táwọn ń ṣe o àwọn míì ní igbá kan làwọn kí ni nǹkan míì tí àǹtí Bímbọ́ ń ṣe lẹ́yìn iṣẹ́ tíátà. lẹ́yìn tíátà náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín yálà nídìí ti Gẹ̀ẹ́sì àbí ti Yorùbá ni wọ́n ti ń darapọ̀ mọ́ òṣèlú tẹ́ bá béèrè lọ́wọ́ wọn ní kí kò tó pé káwọn kàn sọ lásán pé káwọn náà tún darapọ̀ mọ́ láti ṣe àtúnṣe ṣé àǹtí Bímbọ́ ṣé ẹ̀yin náà darapọ̀ mọ́ ṣé òṣèlú àbẹ́ ẹ̀ ń gbà lérò. mi ò rárá mi ìfẹ́ ṣé iṣẹ́ òṣèlú ó le gbogbo àti rí bí ẹ̀kọ́ ṣe rí Nàìjíríà irọ́ pọ̀ ó lè pọ̀ kò ń ṣe bí tèmi lè lọ ẹ rí pé gan tó máa ń ṣe election mi bá wọn fọwọ́ sí because èmi believe pé nǹkan tó ṣe pàtàkì nínú gbogbo nǹkan tá a sọ yìí ní Nàìjíríà ìlú yìí ló ṣe pàtàkì kò ń ṣe gbogbo àwọn tó ń wá tán ní àwọn belong to party yìí àbáwọn wà ní party kọ́ ló wà important Nàìjíríà ló wà important ìjọ tó bá ti yé wa pé Nàìjíríà ló ṣe pàtàkì jù ìjọ yẹn ni gbogbo nǹkan máa change ṣe tá a bá sọ pé ilé ìjẹ owó ṣèbí ilé ló wá tẹ́lẹ̀ àwọn náà lọ tún bọ̀ ń sìn ìkejì ilé ló ìkan náà ni gbogbo wọn but Nàìjíríà gbogbo wa la ní àwa la ní Nàìjíríà ìlú tá a wà yìí ìlú ńlá ni kò sí ọ̀kan tá a fẹ́ tí Ọlọ́run ò fún wa nílùú yìí àwa là lò dáadáa kò sí pé kí wọ́n sọ pé Amẹ́ríkà kí l'Amẹ́ríkà ní ta ni kí l'Amẹ́ríkà lè ṣe tá ò lè ṣe. tá a bá ń wo gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà tó ń ṣe ilé tó ń ṣe èyí kò sí ká má rorúkọ Nàìjíríà ń bẹ. bẹ́ẹ̀ ni. kò sí ibi tó ń ṣe nǹkan tó yẹ pé ò lè rorúkọ Nàìjíríà ń bẹ wọ́n ṣe fún ìlú mi wọ́n ṣe fún ìlú wa. so gbogbo nǹkan tí wọ́n ní la ní ṣùgbọ́n àtọ́jú ìlú yìí àdẹ̀fẹ́ kí ìlú yìí tọ́jú wa. báwo ni ẹ ṣe wá fẹ́ ṣe é ṣe. tá a bá ti fi ìlú yìí sí number 1 ni tá a bá ti fi Nàìjíríà as number 1 kóun ló ṣe pàtàkì jù tá a wo ẹni tó ń bọ̀ àbẹ ẹni tó lọ tá a sọ pé ilé ìfún mi lówó àbí mo gbowó lọ́wọ́ ilé àbí ẹ mú bàbá ilé àbí dáàdi ilé ló wá ń gbà yẹn tá a wò pé ta ló máa tún ìlú yìí ṣe gangan tá a bá ti mọ̀ pé tí eléyìí ò bá da fún wa ká yọ kúrò tíjàtíjà cause Nàìjíríà ẹ ká sọ minerals wọ́n ní òyìnbó ń pè minerals oríṣiríṣi minerals wa kò sí ìta ní ju 4 lọ wọ́n sọ pé crude oil a ní wọ́n sọ pé human talent àwa nìyẹn o ẹ̀bùn a ní kò sí nǹkan tí ìlú yìí ò ní so America o England o gbogbo wọn kò sí nǹkan tó ní a ní adẹ ní ju wọn lọ so it's a shame tẹ́ pé a lè lo nǹkan ta ní tẹ́ pé olè àwọn tó jẹ́ olè là ń kó síbẹ̀ kó máa jẹ́wọ́ wa àwa máa sunkún mélòó ni wọ́n mélòó là wà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó sà ń bẹ̀rù jù ẹ tó máa sọ̀rọ̀ jáde ta ló fẹ́ kú ta ló lọ sí nígbà yẹn ẹ máa dé bẹ́ẹ̀ wọ́n máa ṣe kíní kan à ń gbogbo ìta ń sọ yìí àwọn ọmọ wa ló máa jìyẹ kó sàwọn ọmọ wa wọn ẹni tó bá lówó ń sìn ọmọ kò ń grow ìlú yìí mọ́ wọ́n máa gbé lọ ní ìlú òyìnbó ni o ìlú tó bá di nǹkan lọ́la ìlú òyìnbó làwọn ní kó sì ibẹ̀ ló ti school ibẹ̀ ló ti dàgbà so tá a bá ti wo ìlú yìí tá a ti wo pé ó láti ṣiṣẹ́ everything has to work tá a bá ti wò bẹ́ẹ̀ ṣé ìjà wa. ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Bímbọ́ Akíntọ́lá ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kàn ní àti ẹnu wọn èmi dẹ̀ lérò pé àwọn ìbéèrè tí ẹ bi wọ́n dá yín lóhùn dáadáa ṣé wáyé ní àwọn nǹkan míì tẹ́ fẹ́ bi wọ́n ni ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ọwọ́ lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ẹ òun ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí mo mọ̀ pé nísìnyí àǹtí Bímbọ́ ti wá àyè dáadáa fún wa tó fi jẹ́ pé tá a bá pè yín lẹ́yìn eléyìí ẹ dá wa lóhùn ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n ẹ̀yin èèyàn wa
orúkọ tèmi ni Ọláìdé Bákàrè mo wà ní orí ètò Gbajúmọ̀ ṣé mọ̀ wípé orí ètò yìí lẹ ti ní àǹfààní láti pàdé oríṣiríṣiríṣi àwa òṣèré àti pàápàá láti béèrè gbogbo ìbéèrè tó bá ń ru yín lójú lórí ètò yìí náà lẹ ti lè rí ìdáhùn sí ẹ má wàá gbé kúrò ńbẹ̀ o ẹ máa wo ètò Gbajúmọ̀ ní ìgbà gbogbo lọ́jọ́ gbogbo. Àǹtí Bímbọ́ ìgbà tí mo máa bẹ̀rẹ̀ ètò kẹ́ tó wọlé mo lémi àti yín jà lé nǹkan kan níta ẹ ń jẹ́ kí ẹ̀mí mi kó sókè nítorí pé kí ni wá tẹ́ bá ti débẹ̀ yẹn mi ń ṣe Yorùbá nìkan by kí lẹ pera yín by ethnic ni ethnicities méjì ni mí mo jẹ́ Yorùbá mo dẹ̀ jẹ́ Edo ẹ̀ sọ àlè sọ ẹ̀kọ́ ló fẹ́ ọkọ. ẹ wo bí tèmi ti wá fẹ́ mú yín tọ́lọ́run náà ti mú yín báyìí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe gbé Ìbàdàn náà lẹ gbé Èkó gbogbo òwe tẹ́ kà pátá Èkó àti Ìbàdàn òun lẹ ti kà èdè wọn náà sọ lọ́hùn. èmi mọ English Gẹ̀ẹ́sì náà fi kọ́ school ẹ̀yin ò ṣe Yorùbá. irọ́ Gẹ̀ẹ́sì náà fi kọ́ ní UI sorry. ẹ má sọ Gẹ̀ẹ́sì kankan bí tẹ wà bẹ́ẹ̀ yẹn mọ́ Gẹ̀ẹ́sì náà fi kọ́ wá yìí. Yorùbá lẹ ti ń sọ láti bí 30 ìṣẹ́jú tá ti wà lórí ètò yìí. Gẹ̀ẹ́sì náà fi kọ́ wá wọ́n lọ UI Gẹ̀ẹ́sì ni wọ́n lọ Yorùbá Gẹ̀ẹ́sì ni ẹ mọ̀ bínú. ìbínú àmọ́ kò síbi tẹ́ fẹ́ tì sí Àǹtí Bímbọ́ nítorí abala tá a fẹ́ wọ̀ yìí èyí tá a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa àṣà iṣẹ́ àti èdè Yorùbá ni. wàhálà ṣe. Ọlọ́run mú yín. let's go there. ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ 3 ni kẹ́ fi ọwọ́ ara yín kẹ́ fi mú ṣẹ́rí 3 tẹ́ bá mú yẹn ẹ kò fèmí màá wá kà ẹ̀dẹ̀ dáhùn ìbéèrè tó wà ń bẹ̀. méjì fún wọn ẹ̀ẹ̀kan fèmí. ò 3 ni ẹ̀yin lè kọ́ ewo ń tèmi èmi ní pé kí n bá yín kà abala ṣó láyà òun ló kàn báyìí ó yá mo ní iṣẹ́ gbọ́ ẹ́tíníkì ó gba ẹ́tíníkì ó mo ní. tí ó rà náà wà o àṣà adósàmẹ́rẹ́ bákẹ́rẹ́ amẹ́rẹ́ ṣetán mo try bí bá ń táyà mọ́tò yìí aṣọ òbú rẹ̀ lẹ́yìn. àǹbùbẹ̀ ọ̀n pọ̀ fún. àbáyọ̀ níjà kan yẹ́sẹ̀ ṣẹ́ẹ̀tì ẹ̀ ní polo àyíbórí ẹja nu géṣà. gẹ́gẹ́. ẹni la fi wúkọ́ ìdí la fi ń so. owó tọ́lẹ̀ dẹ̀ sọ o àkíbórí ẹja nu géṣà o. géṣà bàjẹ́ ní ẹ̀ kò ṣe sáájú. ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ irúfẹ́ oúnjẹ wo ni wọ́n ń pè ní ẹ̀bẹ̀? àsáró kọ́ ni ẹ̀bẹ̀ ni. kí lẹ pé? ṣàṣàrò kọ́ lẹ́bẹ̀. ṣé ń bí mi ní àti bí? question náà ni àjìjọ ń ṣe ẹ̀ ni. ẹ̀yin ni kẹ́ dáhùn èmi mo béèrè. àwa méjìlá jókòó sí. ẹ̀yin lẹ mú. let's go together. ó yá ṣe máa fún mi lówó ṣáájọ máa pín ẹ̀bùn yín. why not? ẹ̀bẹ̀ àsáró nìyẹn. àsáró lẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni. kẹ́ni ẹ má ṣe ìgbéraga ń bí. àtọ̀ ọ̀yà tú. torí 3 ni ẹyọ kan lẹ ìgbà. ìbéèrè 9 tó jẹ́ ìkejì ẹranko wo ni ó máa ń fi ẹ̀yìn gun igi? bẹ́ẹ̀ ni ẹranko wo ló máa ń fi ẹ̀yìn gun igi? interesting. bẹ́ẹ̀ ni ẹranko wà tó fẹ́ yìí wò. ó wà. ẹ̀yìn. jẹ́ ká change question yẹn. ayé ò yọ ẹ̀yìn. ẹranko ẹ̀yìn àbíkùn. ẹ̀yìn ló fi máa ń gungi. caterpillar ẹ ṣáà bí ṣe ń ṣe kí lẹ pé. caterpillar ejò. ọ̀fàfà ni orúkọ ẹranko yẹn. ẹranko ni. mo lọ ṣe research mi. ṣe rí ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ nìyẹn láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nǹkan tẹ́yin ò mọ̀ tẹ́ bá sọ fún mi mo ti mọ̀ nìyẹn nǹkan tí èmi ò mọ̀ tẹ́yin náà bá sọ ẹ̀yin náà ti mọ̀ nìyẹn. bẹ́ẹ̀ni mo tó lè ọ̀fàfà bí kìlọ̀. ọ̀fàfà. ìbéèrè 7 tó jẹ́ ìkẹta kí àgbàdo tó dé ayé kíní kan ni adìyẹ ń jẹ kí ọtí òyìnbó tó dé ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ jẹ́ ọtí àmúṣẹ̀yẹ láàrin Yorùbá kí ni wọ́n fi ń ṣe ọtí náà? ọtí ṣẹ̀kẹ̀tẹ̀. ṣẹ̀kẹ̀tẹ̀ náà fi ń ṣe. ó ní nǹkan kan tó fi ń ṣe ọtí ṣẹ̀kẹ̀tẹ̀. kí ló fi ń ṣe? kò ṣàgbàdo kò ṣọ. ẹ má bí mi ẹ kàn dáhùn mi ò wojú yín àti bí mo ti kojú kúrò bí ìṣẹ́
mi ìṣẹ́ ó yẹ dáhùn. mi mọ̀. Ẹmu. Nǹkan tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan yẹn tún sọ. Kí mo dárúkọ èwo mo sọ? Àgbàdo. Bó ṣe mọ̀ pé fìrẹsì náà ṣọtí. Àmọ́ ẹ ti dárúkọ àbí àwọn kan ń fún yín ní kinní ni. Tani kò sẹ́nibọ̀dì wọn show me love. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ kọ́ ojú rà yìí. Àmọ́ tèmi bá ṣe bí àwọn aráalé wa bá mi rí wọ́n ní òjòrò ló ṣe Doyin kò dé yẹ kí n ṣòjòrò. Àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú ìbéèrè 3 ẹgbàá 2 tó fi jẹ́ wípé ẹgbàá 2 torí fúnra yín náà lè dárúkọ wọn tó fi jẹ́ wípé ó dùn mọ́ wa nínú nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. Àǹtí Bímbọ́ ká tó kúrò ní abala yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín tá bá bi wọ́n pé àwọn àmì ẹ̀yẹ tí wọ́n ń fún wọn ní ìsìn pé báwo ni wọ́n ṣe rí sí àwọn mẹ́lẹ́wọ́ mi tí ẹ fi gbogbo taratara gbá táwọn àmì ẹ̀yẹ nítorí ìdí báyìí àmọ́ kí ni ìhàtẹ́yìn kọ sí àwọn àmì ẹ̀yẹ tó ń fáwọn òṣèré ń sìn. Sẹ́rí àmì ẹ̀yẹ kí ló dúró fún pé o ti ṣiṣẹ́ àti rí iṣẹ́ tó ṣe ó dáa. So for me ó wà important cause ìyẹn lè máa ṣiṣẹ́ lọ kó má gbàrú ẹ̀ every time tá a bá gbàrú ẹ̀ ó máa jẹ́ ká feel bẹ́ẹ̀ nípa àti ṣe nǹkan àwọn èèyàn dẹ̀ rí iṣẹ́ tá a ṣe. So bóyá ẹni báyìí ló fún wa o àbí ẹni báyìí ló fún wa o àbí bíbáyìí ló ti wá o ó ṣàṣùpè wọ́n mọ̀ pa à ń ṣe nǹkan. So for me mo feel ó wà important nǹkan tó ṣe pàtàkì ni fún musicians o fún actors o fún anybody tí wọ́n bá ń ṣiṣẹ́ ó yẹ kó lọ pé wà. kó tiẹ̀ gbóríyìn fún. mo try. So nǹkan tí mi fi ọ̀npa ẹ̀ ni. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Bímbọ́ tí ẹ bá sí ní oko iṣẹ́ kí lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe. Mo wà lé mo like kí n máa jókòó sílé then mo love kí n máa sọ oúnjẹ. Irú oúnjẹ wo. kò sí nǹkan tí mi ń ṣe. Bíi ká gúnyán ká. mi mọ yán gún ọ̀dọ̀ mọ́mì mi obìnrin yàn gúnyán ọkùnrin ló ń gúnyán. ìyẹn ni ò jẹ́ kẹ́ ẹ mọ́yán gún. bọ́ mo máa bá ṣe ń ro àmàlà káàrọ̀ ọmọ gbogbo yẹn ilé kò sí ìdí mi ṣe tó òyìnbó tiwa o ti Ìgbò ti Haúsá ti Kàlàbá gbogbo ẹ̀ mọ̀ ń ṣe papọ̀. lẹ́mọ̀ ṣe ijó ńkọ́ ṣe nífẹ̀ẹ́ sí láti máa. wọ́n láìkí ijó náà jó ìgbọ̀. èwo nìyẹn. ṣàkóṣàkó. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn ní ìsìn ó wù mí kémi àti ká kàn jó fún ìṣẹ́jú bíi 2 tó ti yá. ṣé báyìí fọ́ọ̀sì. ààrẹ ó di dandan àwọn olólùfẹ́ yín lé ń wò yìí ẹ bá ń gbóhùn sókè lọ Gbajúmọ̀ ń jó. ẹ wá kọ́kọ́ ń díbọ́ èmi ò mọ́jò èmi gbogbo ìtẹ́ dálẹ̀ yìí nǹkan. mo try. ijó tá a jó tán sí yẹn ta lẹni tó kọ. massive King Sunny Adé nìyẹn. King Sunny Adé. Yes. Bẹ́ẹ̀ ni. mo ní quite a few albums King Sunny Adé èmi ní 50th wife wọn. mo ń dúró dè wọ́n ni. ẹ̀ ń dúró dè wọ́n ni mo mọ̀ pé nígbà kan rí bàbá ti pè tán ní wo ètò tẹ̀ ń ṣe àwọn nífẹ̀ẹ́ sí àwọn ò lè máa wò ó mo dẹ̀ mọ̀ pé wọ́n ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Yes sir. kí ni wọ́n pe àkọlé àwọ̀ yẹn. ṣé orin Merciful God ni. Merciful God. Merciful God ni. Yes sir. ẹ̀yin náà ti rí i pé àlejò wa ní èní ẹni tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ni iṣẹ́ tí wọ́n yàn láàyò iṣẹ́ t'Ọlọ́run kún wọn tó ń dẹ̀ ń ṣe pẹ̀lú ìrọ̀rùn ni lágbára lọ́wọ́ Ọlọ́run àti Bímbọ́
gbogbo èròǹgbà yín ní dáadáa Ọlọ́run á fún yín. Àmín. À ń rí yín à ń dunnú ẹ wá ní di àrípòṣe lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ìfẹ́ tí àwọn olólùfẹ́ yín ní sí yín lágbára lọ́wọ́ òkè ibi gíga òun lè máa wà ní gbogbo ìgbà. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn kì í ṣe àwọn nìkan ẹ wọnú bẹ yẹn alabaster box àwọn náà wọ́n fún yín lẹ́bùn Dúpẹ́ Cosmetics àwọn náà wọ́n fún yín lẹ́bùn Lafcab Enterprises àwọn náà wọ́n fún yín lẹ́bùn bàbá ń bá rí ẹ̀ olóòtú àgbà iléeṣẹ́ wa ìyẹn April Ventures Limited wọ́n ní ká fún yín lẹ́bùn wípé ẹ ṣe àpè yín ẹ jẹ́ wa níhò ó yẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ṣe gan-an ọwọ́ yín á máa ròkè o. Àmín. Thank you so much. Olúwa ṣeun. Ní ọdún 2 sí 3 kí ni ká máa retí láti ọ̀dọ̀ àǹtí Bímbọ́? Àdúrà mi ni pé industry wa yìí á lè jù báyìí lọ. Àmín. Pé bọ́n ṣe ń báwọn musician wa ṣe ń bá wọn ṣe l'Amẹ́ríkà làwọn náà ṣe máa ṣe. Àmín. Tẹ́ pé a máa rí fíìmù tẹ́ pé kò sí ìlú tó sí tí wọ́n ti ní ìyá. Kò síbi tí wọ́n ti mọ̀ wá. Bẹ́ẹ̀ni. Wọ́n wo iṣẹ́ wa ní every part of the world. Kò síbi tí wọ́n ti ń wò. Bí Japan ni wọ́n ń wò. So nǹkan tó wá kù fún wa ń sílẹ̀ pé káwa náà gba importance. Tó máa ń ṣe award Ọlọ́run yẹn kọ́ máa pè wá. Wọ́n máa pè wá káwa náà máa gba àmì ẹ̀yẹ lọ́wọ́ wọn. Kọ́sọ́ táìmù yẹn ti tó. Iṣẹ́ tá à ń ṣe níbẹ̀ wá náà try. Ti ṣiṣẹ́ débẹ̀. Bẹ́ẹ̀ni. Olúwa ṣeun. Ilé tí wàá tó lọ báyìí ní ìsìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá a dúpẹ́ pé ẹ bá wa bẹ̀rẹ̀ a dẹ̀ dúpẹ́ pé ẹ wà ń bẹ̀ náà dì sí yín ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà tí a fẹ́ fi yín sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run òun náà láti wá bá yín Adédoyin ló wá ń dágbére pé sìmí títí ńkọ́ òun láwo sìmí títí sìmí jìnà láwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé o ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo yín pátá òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa kó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ ńkọ́ láyọ̀.